Ẹ kú dédé ìwòyí gbogbo ojú tí ó ń wò wá àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní òní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní mìíràn láti tún wá wàásù ọ̀rọ̀ Ọlọ́run ní orí ìkànnì yìí. Orúkọ tèmi ni oníwàásù Joel Adesakin láti ìjọ Temple Baptist Church Ẹgbẹ́jọdá Ògbómọ̀ṣọ́. Ní òní ìmọ̀ pípẹ̀lú wa láti inú ìwé Genesis orí 26 ẹsẹ̀ ìkíní títí dé ìkẹtàlá. Ṣùgbọ́n mo lè torí àkókò wa mo lè rọra ká mọ̀ ká sísẹ̀ntẹ̀lé bí a bá ṣe ń lọ nínú ọ̀rọ̀ Ọlọ́run náà. Tí ẹ bá ti wà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run yín, ẹ ṣí pẹ̀lú mi sínú ìwé Genesis orí 26 láti ẹsẹ̀ ìkíní. A ó máa kà á sísẹ̀ntẹ̀lé títí dé ẹsẹ̀ ìkẹtàlá ni mo ti fẹ́ pín pẹ̀lú wa ní òní. Bíbélì wípé ìyàn kan sì mú ní ilẹ̀ náà lẹ́yìn ìyàn tí ó tètè kọ́ mú ní ọjọ́ Ábúráhámù. Ísákì sì tọ̀ Abimeleki ọba àwọn ará Filistini lọ sí Gérárì. Olúwa sì fi ara hàn án, ó sì wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi ó wí fún ọ. Máa ṣe àtìpó ní ilẹ̀ yìí, èmi ó sì pẹ̀lú rẹ, èmi ó sì bùkún fún ọ nítorí ìwọ àti irú ọmọ rẹ li èmi ó fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún. Èmi ó sì mú ara tí mo bú fún Ábúráhámù bàbá rẹ ṣẹ, èmi ó sì mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run. Èmi ó sì fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún irú ọmọ rẹ, àti nípasẹ̀ irú ọmọ rẹ li a ó bùkún gbogbo orílẹ̀-èdè ayé. Nítorí Ábúráhámù gba ohùn mi gbọ́, ó ti pa ìlọ̀ mi, àṣẹ mi, ìlànà mi àti òfin mi mọ́. Ísákì sì jókòó ní Gérárì. Àwọn ọkùnrin ibẹ̀ náà bí léèrè ní ti aya rẹ̀, ó sì wí pé arábìnrin mi ni, nítorí ó bẹ̀rù àti wí pé aya mi ni. Ó ní kí àwọn ọkùnrin ibẹ̀ náà kí ó má baà pa mí nítorí Rèbékà, nítorí tí òun ní ẹwà láti wò. Ó sì ṣe nígbà tí ó jókòó níbẹ̀ títí ni Abimeleki ọba àwọn ará Filistini wo òde ní ojú fèrèsé, ó sì rí, sì kíyèsí Ísákì ń bá Rèbékà aya rẹ̀ wẹ̀. Abimeleki sì pe Ísákì, ó sì wí pé kíyèsí, nítòótọ́ aya rẹ ní í ṣe, ìwọ a ti ṣe wí pé arábìnrin mi ni. Ísákì sì wí fún un pé nítorí mo wí pé kí èmi kí ó má baà kú nítorí rẹ̀. Abimeleki sì wí pé kí ni èyí tí ìwọ ṣe sí wa yìí? Bí ọ̀kan nínú àwọn ènìyàn bá lọ bá aya rẹ̀ ṣe ìṣekúṣe ńkọ́? Ìwọ ìbá sì mú ẹ̀ṣẹ̀ wá sí orí wa. Ẹsẹ̀ 11. Abimeleki sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọkùnrin yìí tàbí aya rẹ̀, kíkú ni yóò kú. Nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọrọ̀ ọ̀run mú ní ọdún náà. Olúwa sì bùsí fún un. Ẹsẹ̀ 13 tá gbé dánu dúró. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ sí iwájú, ó sì ń pọ̀ sí títí ó fi di ènìyàn gidigidi. Ní àkókò yìí ní ilẹ̀ Kénáánì nígbà ayé Ísákì, ìyàn ńlá mú. Ó jẹ́ àkókò tí ó nira, ó jẹ́ àkókò ewu, ó jẹ́ àkókò tó dàbí pé ohun gbogbo ò lọ bó ṣe yẹ kó rí, ohun gbogbo ò ṣe déédé pẹ̀lú Ísákì ní ilẹ̀ Kénáánì nítorí ìyàn ńlá tí ó mú ní ìgbà náà. Ísákì dúró, ó wà ní ilẹ̀ Kénáánì. Nígbà tí ìyàn dé, Ísákì tẹ̀síwájú lọ sí orílẹ̀-èdè Filistini. Ibẹ̀ ni ó ti bá ọba Filistini pàdé. Ìyàn náà ó tún wà ní Filistini náà bákan náà. Ísákì ó ti ń gbèrò ní ọkàn rẹ̀ láti tẹ̀síwájú lọ sí Íjíbítì. Ṣùgbọ́n Bíbélì sọ fún wa pé Ọlọ́run kọ sí Ísákì. Ní ẹsẹ̀ 2, Ọlọ́run kọ fi ara hàn,
ó sì wí pé má ṣe sá lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi ò wí fún ọ. Ọlọ́run kọ sí Ísákì, má lọ sí Íjíbítì, dúró ní ibi tí o wà, ṣe àtìpó ní ìlú náà tí o wà, nítorí pé èmi ò jókòó ní ilẹ̀ yìí, èmi ò sì fi fún ọ. Ọlọ́run pa á láṣẹ fún Ísákì, ó sọ ọ̀rọ̀ rẹ̀ fún Ísákì láti dúró, láti ṣe àtìpó, láti má máa sá hílàhílo káàkiri nítorí ìyàn tó mú ní ilẹ̀ náà. Ísákì gbọ́ sọ́lọ́run lẹ́nu. Àní yìí mo fi ń wé ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè lọ́wọ́lọ́wọ́ yìí. Orílẹ̀‐èdè Nàìjíríà tó dàbí ẹni pé ohun gbogbo ò lọ déédé, gbogbo nǹkan ò ṣe dáadáa. Epo ọ̀wọ́n gógó ni. Òmíì tó tún ṣẹlẹ̀ òun náà ni pé owó tí ò sí owó wọn. À ń fowó ra owó, ohun gbogbo ò ṣe déédé lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti lérò ń gbà bóyá tí n bá tiẹ̀ tẹ̀síwájú, bóyá tèmi náà bá sá lọ ìlú mi, bóyá tí n bá tún rìnrìn àjò síwájú lọ sí i, bóyá ohun gbogbo tiẹ̀ tún ṣe déédé pẹ̀lú mi. Láti gbé ìgbésẹ̀ ìrìn àjò mìíràn lọ síwájú sí i kìí ṣe ohun tó burú rárá. Ṣùgbọ́n ní àkókò yìí, Ísákì náà, òun náà dojúkọ ohun kan náà tí àwa náà dojúkọ lọ́wọ́lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n Bíbélì sọ pé Ọlọ́run kọ sí Ísákì pé má wulẹ̀ sá lọ sí ibì kankan mọ́, dúró sí ìlú náà tí ó wà, ibi tó ti ń ṣe àtìpó yìí tẹ̀síwájú níbẹ̀. So nítorí náà mo ń bá wa sọ̀rọ̀ lónìí lórí àkórí tí mo pè ní dúró pẹ̀lú Ọlọ́run ní ilẹ̀ náà. Dúró pẹ̀lú Ọlọ́run ní ilẹ̀ náà. Ísákì ó dúró ti Ọlọ́run, ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó ṣe ìfẹ́ Ọlọ́run, ó yàn láti dúró ti Ọlọ́run ní ilẹ̀ náà, bó tilẹ̀ jẹ́ pé ní àkókò yìí ó ti sá kúrò ní Kénáánì, ó ti wá sí Fílístínì. Ó tún gbèrò ní ọkàn rẹ̀ láti tẹ̀síwájú torí pé ìyàn tó mú ní Kénáánì, ìyàn náà dé Fílístínì. Ísákì ń gbèrò lọ́kàn rẹ̀ láti sá lọ sí Íjíbítì. Ẹ sì má jẹ́ ká gbàgbé, ó dàbí bí baba ṣe rí bẹ́ẹ̀ lọmọ náà rí ni. Ẹ má jẹ́ á gbàgbé nínú ìwé Genesis náà, bákan náà orí 14, ẹ má jẹ́ á gbàgbé wípé Ábúráhámù bàbá rẹ̀, àkókò báyìí ó dé fóun náà. Ábúráhámù náà sá kíjokíjo, ó sá lọ sí Íjíbítì. Ọlọ́run ó sá wá sí Fílístínì lọ́dọ̀ ọba Mẹ́lẹ́kì. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun, ó dàbí ẹni pé Ọlọ́run ò wí nǹkan kan nípa rẹ̀. Ìyàn náà bákan náà ó ṣẹlẹ̀ nígbà ayé Jákọ́bù náà. Jákọ́bù náà ń sá káàkiri, ṣùgbọ́n Ọlọ́run sọ pé ní ti ìwọ Ísákì, bó tilẹ̀ jẹ́ pé ìsọ nǹkan kan ìbá bàbá rẹ wí nígbà títí ẹ̀ tó sá kúrò nínú ìyàn, ní ti ìwọ má sá lọ sí Íjíbítì mọ́, dúró síbí kí o sì máa ṣe àtìpó ní ibí yìí. Ilẹ̀ tá a pè ní ilẹ̀ Kénáánì, ilẹ̀ ìlérí ni fún àwọn ọmọ Ísírẹ́lì, ṣùgbọ́n sí Ísákì ó dàbí ẹni pé ilẹ̀ tá a pè ní ilẹ̀ ìlérí kò lè pèsè oúnjẹ fún ìyàn mọ́. Ẹ má jẹ́ àgbà bá ṣe máa ń sọ nípa orílẹ̀-èdè wa náà Nàìjíríà pé ìlú tó dára ni, orílẹ̀-èdè tó rọrùn, orílẹ̀-èdè tí gbogbo nǹkan lọ ní mẹ́lọmẹ́lọ, ṣùgbọ́n bó ni ó ṣe rí ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tó bá dàbí ẹni pé orílẹ̀-èdè wa tí a ti ń pọ́n, tí a ti ń gbé lárugẹ, tó bá dàbí ẹni pé àti jẹ oúnjẹ òòjọ́ wa ó wà nira fún wa. Ṣé kí n sọ fún yín lónìí, èmi àti yín náà lè ṣe bí Ísákì. Bí Ọlọ́run ṣe bá Ísákì sọ̀rọ̀ ní ìgbà náà, èmi àti yín náà lè dúró pẹ̀lú Ọlọ́run ní ilẹ̀ yìí. Kìí ṣe pé kákan dúró nìkan, kìí ṣe pé kákan, Ọlọ́run ò kàn sọ pé kí Ísákì dúró nìkan, ṣùgbọ́n èmi àti yín, ohun tí ó mú ìyàtọ̀, tó lè mú ìyàtọ̀ bá ìgbé ayé wa nírú ìkóríta báyìí tí a bára wa, òun náà ni pé ká dúró pẹ̀lú Ọlọ́run. Kankan mo fẹ́ kí a jọ sáré wò kankan ní òní bí Ísákì àti Ọlọ́run bí wọ́n ṣe rin ìrìn àjò náà. Ohun alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká rí nínú ìrìn àjò Ísákì àti Ọlọ́run, òun náà ni ohun tí mo pè ní àṣẹ Ọlọ́run sí Ísákì. Àṣẹ Ọlọ́run sí Ísákì. Òun la rí ní ẹsẹ̀ ìkejì. Bíbélì wípé ní ẹsẹ̀ ìkejì, Olúwa sì fi ara hàn, ó sì wípé má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi wí fún ọ. A lè rí pé àṣẹ Ọlọ́run, àṣẹ tó tọ̀sán ni. Má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì,
dúró sí àtìpó ní ilẹ̀ yìí tèmi ó wí fún ọ. Ọ̀rọ̀ Ọlọ́run lè lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn náà fẹ́ gbé orúurú ìgbésẹ̀ nítorí bórílẹ̀-èdè Nàìjíríà ṣe rí àti ẹ̀bẹ̀ṣùbẹ̀gbà gan lọ́pọ̀lọpọ̀ ìgbà láti ẹ̀ ti fi lọ Ọlọ́run. Ṣùgbọ́n ní ti Ísákì, Bíbélì sọ pé Ọlọ́run pa àṣẹ fún un. Ọlọ́run pa àṣẹ fún Ísákì pé ó ò gbọ́dọ̀ lọ, dúró sí ìhín níbi tí èmi ó fi fún ọ kó o sì máa ṣe àtìpó. Ísákì dúró, ó gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Ísákì wà ní ibẹ̀ nítòótọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ó máa ń nira fún wa gẹ́gẹ́ bí ènìyàn láti gbọ́ ohùn Ọlọ́run, láti tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ ní àkókò tó bá dàbí ẹni pé ohun gbogbo ti lé mọ́ wa tàbí tí a bá wà nínú ìpọ́njú tàbí nínú ìdojúkọ kan. Ó máa ń nira àti ẹ̀ ń gbọ́ nínú ayé lónìí lákòókò December nígbà ọdún Kérésì títí tó fi wọ February tá a bá ń jáde lọ láti pín ìwé ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn. Ohun táwọn èèyàn máa béèrè lọ́wọ́ wa ni pé ṣé owó ni? Tí ò bá ti ṣòwò àfẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run ló wà ń bẹ. Ọ̀rọ̀ Ọlọ́run, sọ̀rọ̀ Ọlọ́run láàjẹ ni. Ṣùgbọ́n sí Ísákì àti sí gbogbo àwa tí a jí ọmọ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run ó tó fún wa láti gbẹ́kẹ̀lé, ó tó fún wa láti sinmi lé. Ọ̀rọ̀ Ọlọ́run, Dáfídì tiẹ̀ sọ wípé ó ju oúnjẹ òòjọ́ òun lọ. Ọlọ́run pàṣẹ fún Ísákì. Mo sọ wípé àṣẹ tí Ọlọ́run pa fún Ísákì láti dúró sí ilẹ̀ náà, láti máa ṣe àtìpó ní ilẹ̀ náà, ó fi àwọn nǹkan hàn nípa ìhà tí Ọlọ́run kọ sí Ísákì. Àṣẹ ọ̀kan lára ohun tó fi hàn òun náà ni pé ó fi hàn pé Ọlọ́run ní ìmọ̀lára nípa Ísákì. Gbọ́ mi lónìí, ìwọ náà lè máa gbọ́ ohùn mi lónìí. Ó lè máa la àkókò tó lè kọjá, pàápàá jùlọ ohun tí orílẹ̀-èdè Nàìjíríà ń là kọjá, kò sẹ́ni tí ó kàn. Ẹ lówó nílé ìfowópamọ́sí àti gbà ó nira. Ẹ fẹ́ repo, gbogbo ẹ nira àti jẹ àti mu, ó nira. Jẹ́ kí n sọ fún ọ lónìí pé o lè gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, o lè gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Èyí àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run ó sì fi hàn wípé Ọlọ́run náà ní rẹ̀. Èyí fi hàn àṣẹ Ọlọ́run sí Ísákì, ó fi hàn yí pé Ọlọ́run náà ní Ísákì. Torí pé tí Ísákì tọ́lọ́run ò bá fara hàn, tọ́lọ́run ò bá pa á láṣẹ fún, ó ṣeéṣe fún Ísákì kó tẹ̀síwájú láti lọ tẹ̀dó sí Íjíbítì. Ó sì ṣeéṣe kó yẹ pé ohun tí Ísákì ó bá pàdé ní ibẹ̀ yóò burú jù báyìí lọ. Mo gbọ́ nípa arábìnrin kan tó rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè mìíràn torí pé ìlú Nàìjíríà gbogbo nǹkan dàrú. Ó sá lọ sí orílẹ̀-èdè mìíràn. Ìgbà tó dé ìlú tí ó sá lọ, ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ṣe iṣẹ́ òwò nàbì. Ó di ọkùnrin 20 ni wọ́n gun orí ẹyọ ẹnìkan ṣoṣo ní ojúmọ́. Ó sọ ohun tí ojú rẹ̀ rí, àbẹ́rí. Irú arábìnrin yìí tó bá pọ̀ láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, pé sinmi ní Ọlọ́run, gbẹ́kẹ̀lé Ọlọ́run, faradà, forítì, yóò dàbí ẹni pé ẹ fẹ́ kí n lọ ṣe rere ni. Ó kọ́ ẹ̀kọ́ rẹ̀, ṣùgbọ́n kọ́ ní ọ̀nà tí ó le. Bóyá bí ní àjò Ísákì náà ò bá ṣe rí ni, tó bá yẹ pé kò gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu tó náà ti lọ sí Íjíbítì. Ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń gbọ́ mi lónìí, ìpinnu wo ni wọ́n náà ń ṣe ní ọkàn rẹ? Ìgbésẹ̀ wo ló ń gbìyànjú láti gbé? Ó ṣe rò dáadáa, ṣé Ọlọ́run wà níbẹ̀? Ṣé Ọlọ́run lọ́wọ́ nínú rẹ̀? Àṣẹ Ọlọ́run sí Ísákì ó fi hàn yí pé Ọlọ́run ní ìmọ̀lára nípa Ísákì. Ohun mìíràn tó tún fi hàn, ó fi hàn yí pé Ọlọ́run ó náání àti tọ́jú Ísákì. Ọlọ́run náání àti tọ́jú Ísákì. Ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin, Bíbélì pé Ọlọ́run sọ fún Ísákì pé máa ṣe àtìpó ní ilẹ̀ yìí, èmi ó sì pẹ̀lú rẹ. Look, ẹ kíyèsí yìí dáadáa. Ṣàtìpó ní ilẹ̀ yìí, èmi ó ti ṣe kí ni o? Èmi ó pẹ̀lú rẹ. Màá wà pẹ̀lú rẹ nínú rẹ̀. Kò sí bí o bá ṣe le tó, kò sí bí o bá ṣe nira tó, èmi ó pẹ̀lú rẹ nínú rẹ̀. Èyí ni ìlérí Ọlọ́run fún Ísákì. Ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lónìí àti ẹ̀yin tẹ́ ń wò mí lónìí, ẹ̀yin náà lè sinmi lé Ọlọ́run. Kò ní ṣe bórílẹ̀-èdè Nàìjíríà bí o bá ṣe nira tó, gbogbo nǹkan ṣe le tó, ìwọ náà lè sinmi lé Ọlọ́run. O lè gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìlérí Ọlọ́run sì ní pé òun ó pẹ̀lú rẹ. Ìlérí Ọlọ́run ní pé èmi kì yóò fi ọ́ sílẹ̀, bẹ́ẹ̀ ni èmi kì yóò kọ̀ yín sílẹ̀. Number 2, ohun ẹlẹ́ẹ̀kejì. Ohun alákọ̀ọ́kọ́ ni pé àṣẹ Ọlọ́run sí Ísákì. Ohun ẹlẹ́ẹ̀kejì ni pé Ísákì ó gbà pẹ̀lú Ọlọ́run. Ísákì ó gbà pẹ̀lú Ọlọ́run.
ẹsẹ̀ ìkẹfà wípé Ísákì sì jókòó ní Gérárì. Ísákì sì jókòó ní Gérárì. Ibi tí Ọlọ́run sọ pé kí Ísákì dúró sí, ibẹ̀ gangan ló wà, kò lọ síbòmíràn. Ẹ gbọ́ pé Ísákì gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, ó dúró sí Gérárì ibi tí Ọlọ́run fẹ́ kó wà. Àpẹẹrẹ wípé nítòótọ́ Ísákì ó bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run ni. Gbọ́ mi lónìí, ìwọ tó ń wò mí, tó sì ń gbọ́ mi. Kò sí ibikíbi, kò sí agbada ayé rẹ̀ tó ti bu ọlá fún ọ̀rọ̀ Ọlọ́run, tó ti fi ọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run, tí Ọlọ́run ò ní pẹ̀lú rẹ̀ níbẹ̀. Ísákì ó gbà pẹ̀lú Ọlọ́run láti dúró ní ilẹ̀ náà. Mo sọ pé gbọ́ mi lónìí, nígbà tó o bá gbà láti dúró, láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti tẹ̀lé ìlànà Ọlọ́run, pé kó o dúró pẹ̀lú Ọlọ́run ní ilẹ̀ náà. Kí ni àwọn tí ó ṣẹlẹ̀? Kí ló tí ó ṣẹlẹ̀? Ohun alákọ̀ọ́kọ́ tí ó ṣẹlẹ̀ tó o bá gbà pẹ̀lú Ọlọ́run, nígbà tí Ọlọ́run pàṣẹ pé dúró ní ilẹ̀ náà, ohun alákọ̀ọ́kọ́ tí ó ṣẹlẹ̀ ni pé ó láyọ̀ nínú ilẹ̀ náà. Ó láyọ̀ nínú ilẹ̀ náà. Ayọ̀ rẹ kò sì ní ṣe é fi pamọ́, gbogbo ènìyàn ní ó rí. A lè rí nípa Ísákì. Ó wà ní ilẹ̀ náà nínú ìyàn. Bíbélì sọ pé ọba Elimeleki ó lè yọjú ní ojú fèrèsé rẹ̀, ó sì rí Ísákì àti Rèbékà aya rẹ̀, wọ́n sì ń tage. Bíbélì sọ pé wọ́n ń wẹ̀ lédè Yorùbá ń bẹ, ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń tage, wọ́n ń yọ̀, wọ́n ń jó, wọ́n ń rẹ́rìn, wọ́n ń ṣeré. Èyí fi àpẹẹrẹ àwọn ẹni tí inú wọn dùn, tí ọkàn wọn balẹ̀ nínú Ọlọ́run àti ìlérí Ọlọ́run. Ó fi àpẹẹrẹ wọn hàn. Gbọ́ mi lónìí, tí o bá gbọ́ ohùn Ọlọ́run gbọ́, tí ìwọ náà gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó sinmi ní ọ̀rọ̀ Ọlọ́run, gbọ́ mi lónìí, kò ná Ọlọ́run ní ìkankan. Ohun gbogbo lè nira, ó lè le ní ibi gbogbo, ṣùgbọ́n ọkàn rẹ ó balẹ̀, inú rẹ ó lè dùn, ó sì lè máa yọ̀ nínú Olúwa. Ohun ẹlẹ́ẹ̀kejì, ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí o bá gbà pẹ̀lú Ọlọ́run, kìí ṣe pé ó kàn máa láyọ̀ tí gbogbo ènìyàn ó máa rí nìkan, ṣùgbọ́n ọwọ́ ààbò Ọlọ́run yóò wà lórí ayé rẹ̀. Ọwọ́ ààbò Ọlọ́run yóò wà lórí ayé rẹ̀. Ẹgbọ́n tí Bíbélì sọ fún Ísákì nípa tí ọba Abimeleki sọ nípa Ísákì, ẹsẹ̀ ìkọkànlá. Bíbélì wípé Abimeleki sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tọ́ ọkùnrin yìí tàbí aya rẹ̀, kíkú ni yóò kú. Ọba ilẹ̀ àjèjì ó tún pa àṣẹ fún àwọn ènìyàn rẹ̀ pé ẹnikẹ́ni tó bá fọwọ́ kan ènìyàn Ọlọ́run, tó bá fọwọ́ kan Ísákì, torí pé ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, torí pé ó gba ohùn Ọlọ́run gbọ́, torí pé ó sinmi lé Ọlọ́run, ẹnikẹ́ni tí ó bá fọwọ́ kan nínú àwọn ènìyàn òun ọba gan, kíkú ni yóò kú. Ó ń kàn rè nípa Ọlọ́run. Ó ń kàn rè nípa Ọlọ́run pé gbogbo ènìyàn, àwọn tó bá gbẹ́kẹ̀lé, tí wọ́n gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, tí wọ́n pa àṣẹ rẹ̀ mọ́, tí wọ́n sì sinmi lé, ohunkóhun kan ò ní ṣẹlẹ̀ sí wọn. Ẹnikẹ́ni kò sí èèrà kan ò ní mì wọ́n. Wọ́n máa gbé lábẹ́ ààbò Ọlọ́run, wọ́n máa gbé lábẹ́ òjìji Ọlọ́run, àlàáfíà Ọlọ́run yóò sì kún fún wọn. Ẹlẹ́ẹ̀kẹta, ibi tí mo parí ẹ̀ sí lónìí. Alákọ̀ọ́kọ́ ni pé mo sọ pé àṣẹ Ọlọ́run sí Ísákì. Ẹlẹ́ẹ̀kejì ni pé mo sọ pé Ísákì ó gbà pẹ̀lú Ọlọ́run. Kí ni àṣẹ Ọlọ́run náà? Ni pé má ṣe lọ sí Íjíbítì, dúró sí ìhín yìí tí èmi ó sọ fún ọ, kó sì máa ṣe àtìpó níbẹ̀. Bíbélì sọ pé Ísákì gbà pẹ̀lú Ọlọ́run nípa pé a kọ wípé Ísákì sì jókòó ní Gérárì. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní mo pè ní èrè ìgbọràn sí àṣẹ Ọlọ́run tí Ọlọ́run fi fún Ísákì. Èrè ìgbọràn sí àṣẹ Ọlọ́run tí Ọlọ́run fi fún Ísákì. Ẹsẹ̀ ìkejìlá àti ìkẹtàlá, a ti rí pé alákọ̀ọ́kọ́ Ọlọ́run pa àṣẹ fún Ísákì pé má lọ sí ilẹ̀ Íjíbítì, má lọ sí ilẹ̀ àjèjì. Ẹlẹ́ẹ̀kejì, a rí pé Ísákì ó gbọ́rọ̀ sí ohùn Ọlọ́run. Ẹ wá wo ohun tó jẹ́ àbájáde ibẹ̀, èsì ibẹ̀, òun náà ni pé Ọlọ́run san èrè rẹ̀ fún Ísákì. Ẹsẹ̀ kejìlá, Bíbélì wípé nígbà náà ni Ísákì fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọ̀rọ̀ ọ̀run mú ní ọdún náà, Olúwa sì bùsí fún un. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ síwájú, ó sì pọ̀ sí i títí ó fi di ènìyàn gidigidi. Gbọ́ mi lónìí, ìwọ olùgbọ́ mi, nítorí pé Ọlọ́run pàṣẹ fún Ísákì. Ísákì gbọ́rọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run, ó tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run, ó pa àṣẹ Ọlọ́run mọ́, ó ṣe ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́ràn láti ṣe ìfẹ́ Ọlọ́run.
Bíbélì pé Ọlọ́run bùkún fún Ísákì, ó rí ọ̀rọ̀ ọ̀run mú jáde. Ohun alákọ̀ọ́kọ́ ní abẹ́ èrè Ọlọ́run fún Ísákì ni pé Ísákì ó fún irúgbìn ní ilẹ̀ àjèjì. Ibi tí o ti sí nǹkan kan, mo sọ pé nígbà tí gbogbo orílẹ̀-èdè Fílístínì, nígbà tí gbogbo wọn tí wọn ò rí oko mú jáde nínú èrè oko wọn, Bíbélì sọ pé Ísákì fún irúgbìn, ó sì rí ọ̀rọ̀ ọ̀run mú jáde. Ó fún irúgbìn, lásìn, ìwọ tó ń gbọ́ mi lónìí, kò ní ṣe pẹ̀lú bí Nàìjíríà ò bá ṣe rí, kò ní ṣe pẹ̀lú ìlàkọjá rẹ lórílẹ̀-èdè, kò ní ṣe pẹ̀lú bí ohun gbogbo ò bá ṣe le tó. Ohun tó ṣe pàtàkì fún ọ láti ṣe ni pé dúró ti Ọlọ́run ní ilẹ̀ yìí. Tẹ́tí sí ohun Ọlọ́run, gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu, ṣe ìfẹ́ Ọlọ́run, gbà pẹ̀lú Ọlọ́run nínú gbogbo ọ̀nà rẹ. Bíbélì sọ pé má ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ, ó ní gbogbo ọ̀nà rẹ, ó ní mọ̀ yóò sì tọ́ ipa ọ̀nà rẹ. Gbà pẹ̀lú Ọlọ́run, sinmi lé, kó sì wá wo èrè Ọlọ́run tí Ọlọ́run yóò mú wá. Ísákì fún irúgbìn ní ilẹ̀ náà, ó sì mú ọ̀rọ̀ ọ̀run, ó mú jáde. Omi tí Ísákì, ibi tó ti rí òjò tó fi fún irúgbìn títí ẹ̀, nígbà tí ìyàn mú, nígbà tí ọ̀dá mú, tí ò sí omi ní ilẹ̀ Fílístínì láti fún irúgbìn tàbí láti ṣe ohunkóhun, omi tí Ísákì lò, ibi tó ti rí òjò tiẹ̀, àwa ò mọ̀, ṣùgbọ́n ohun tó dá wa lójú ni pé Ọlọ́run a máa bùkún fún àwọn tí wọ́n bá gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́, àwọn tí wọ́n bá ṣe ìfẹ́ rẹ̀, àwọn tí wọ́n dúró lórí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run a máa bùkún fún wọn lọ́nà àrà àti ní ọ̀nà ìyanu. Gbọ́ mi lónìí, ìmọ̀ tí ìwọ náà bá ti máa rò ní ọkàn rẹ, ó lè sinmi lé Ọlọ́run. Ìwọ náà gbà pẹ̀lú Ọlọ́run pẹ̀lú Ísákì. Ìwọ náà dúró ti Ọlọ́run ní ilẹ̀ náà. Ìwọ náà gbẹ́kẹ̀lé Ọlọ́run. Má kàn dúró ní ilẹ̀ náà, dúró ti Ọlọ́run. Tó o bá kàn dúró ní ilẹ̀ náà, o lè másán, o lè pòfo, ṣùgbọ́n tó o bá dúró ti Ọlọ́run ní ilẹ̀ náà, ó fún irúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọ̀rọ̀ ọ̀run mú jáde títí tó sì fi di púpọ̀ ní ilẹ̀ náà. Gbọ́ mi lónìí, ìwọ olùgbọ́ mi. Ìwọ náà lè wo bí Ísákì o. Nàìjíríà rí bákan ní tòótọ́, ṣùgbọ́n àwọn tó bá dúró de Ọlọ́run ní orílẹ̀-èdè yìí, tí wọ́n gbẹ́kẹ̀lé Ọlọ́run, tí wọ́n sinmi lé, tí wọ́n dúró de ìfẹ́ Ọlọ́run, wọ́n ó jẹ èrè ilẹ̀ náà. Ìwé Àìsáyà orí 1 ẹsẹ̀ 19 sọ wípé ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ó ní ẹ̀yin ó jẹ ire ilẹ̀ náà. Tó túmọ̀ sí pé bí ohun gbogbo ṣe nira lórílẹ̀-èdè, ire sì ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà, ire sì ń bẹ ní àwọn ìlú gbogbo tí a wà yìí. Ṣùgbọ́n àwọn tó bá gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu, àwọn tí wọ́n bá fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run mọ bí ó ṣe bọ́ wọn. Ọlọ́run tí ó fi ẹyẹ ìwò tí ó fi bọ́ Elijah ní ìgbàanì, Ọlọ́run sì ni, ó sì wà síbẹ̀, kò yí padà. Ìwọ náà lè gbẹ́kẹ̀lé Ọlọ́run náà, ó lè sinmi lé, yóò sì bá ìní rẹ̀ gbogbo pàdé. Dúró ti Ọlọ́run ní ilẹ̀ náà. Stay with God in the land. Yóò sì ṣàánú fún ọ. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá wa ti Ọlọ́run, ẹ ṣé torí pé ẹ̀yin ni Ọlọ́run. Ẹ ṣé ní ti gbogbo ojú tí ó ti wò wá, gbogbo etí tí ó ti gbọ́. Ẹ ṣé ní ti ọ̀rọ̀ yín tí ẹ ti fi ru ọkàn kọ̀ọ̀kan sókè. Jẹ́ mo gbàdúrà Ọlọ́run, ẹ ràn wá lọ́wọ́ nínú gbogbo ìdojúkọ wa, nínú gbogbo ìlàkọjá wa, ká lè dúró ti ẹ̀yin Ọlọ́run nínú ìkóríta wa gbogbo, kí a lè rí rere yín, kí ògo àtọlá kó sì jẹ́ ti ẹ̀yin Ọlọ́run. Ẹ ṣé nítorí pé ẹ ní Olúwa. Títí ayé la ó máa yìn yín, a ó sì máa gbé orúkọ yín ga ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa láṣálẹ́ yìí, a sì dúpẹ́ pé Ọlọ́run ti lo ọ̀rọ̀ rẹ̀ láti jẹ́ ìbùkún fún wa láṣálẹ́ yìí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bá ṣe máa ń sọ, ó ṣe pàtàkì fún wa láti mọ̀ wípé ète tí Ọlọ́run fi rán wa jáde, òun ni láti sọ fún ọ nípa ìgbàlà ọkàn rẹ. A fẹ́ ká mọ̀ wípé gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀. Bíbélì sọ wípé gbogbo èèyàn ló ṣẹ̀ àti ṣẹ̀ tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo ata bí sínú ẹran ara, òun ló ti jogún ẹran ara ẹ̀ṣẹ̀. Nípasẹ̀ Ádámù àti Éfà, Bíbélì sọ pé gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀. A ti ṣàlàyé eléyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà. Tá bá fẹ́ mọ̀ sí, a tún lè pè wá láti mọ̀. Ṣùgbọ́n gbogbo wa la jẹ́ ẹlẹ́ṣẹ̀. Bíbélì sì jẹ́ kó yé wa wípé gbogbo wa òun ni èrè ẹ̀ṣẹ̀ tọ́ sí. Kí sì ni èrè ẹ̀ṣẹ̀? Bíbélì sọ nínú ìwé Róòmù yìí kan náà, orí 6 ẹsẹ̀ 17, ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ikú yìí ṣe ikú ti ìyapa nípa ti ara, ṣùgbọ́n ó sọ nípa ikú ti ẹ̀mí. Ìyẹn túmọ̀ sí pé nígbà bá kú tán láyé yìí, á yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ibi méjì ló wà lẹ́yìn ikú o. Àwọn èèyàn sọ wípé
ẹni tó kú ó nísinmi. Kìí ṣe gbogbo ẹni tó kú ló nísinmi o. Ibi méjì ló wà lẹ́yìn ikú, inú iná wà, ìkejì sì ni ọ̀run rere ní ọ̀dọ̀ Ọlọ́run. Bíbélì wa sọ pé ẹlẹ́ṣẹ̀ ni wá, nítorí gbogbo wa jẹ́ ẹlẹ́ṣẹ̀, ó níbi tó tọ́ sí wa ní ikú sí ọ̀run àpáàdì, yẹn là ń pè ní ikú kejì, torí pé ikú túmọ̀ sí ìyapa ni ikú. Bẹ́ẹ̀ ni Bíbélì wa fi sọ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀, yẹn túmọ̀ sí pé a yapa kúrò lọ́dọ̀ Ọlọ́run. tá a bá sì sí níbi tọ́lọ́run wà, ìyẹn túmọ̀ sí pé a wà ní ibì kejì tí í ṣe ọ̀run àpáàdì. Gbogbo wa ń Bíbélì pè lẹ́lẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ náà ni gbogbo wa ní èrè ikú náà tọ́ sí. Ṣùgbọ́n Ọlọ́run ò fi wá sílẹ̀ bẹ́ẹ̀, kò sọ pé àwa ni ká mọ wọ́ ọ̀nà fúnra wa, kò sọ wípé a ti bí ọ náà nu ẹ̀ṣẹ̀ àmọ̀dí ni a bí ọ pẹ̀lú rẹ̀, tó o bá rọ́nà dọ́dọ̀ mi o dọ́dọ̀ mi, bó o bá rọ́nà o dọ́dọ̀ mi. Ọlọ́run ṣe ìlànà náà fún wa nípasẹ̀ Jésù Kristi. Bẹ́ẹ̀ni sọ pé Ọlọ́run rán Jésù wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Bẹ́ẹ̀ni sì sọ pé ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, bẹ́ẹ̀ni ní pé kí ó má bàa ṣègbé ṣùgbọ́n yóò ní ìyè àìnípẹ̀kun. Nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 14, bẹ́ẹ̀ni sọ pé ẹni tí ó gbọ́ ọmọ gbọ́ ó ní ìyè, ẹni tí kì ó gbọ́ ọmọ gbọ́ kì yóò rí ìyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run wà lórí rẹ̀. Mo fẹ́ sọ fún wa láṣálẹ́ yìí, tó o bá fẹ́ kí ìbínú Ọlọ́run kó kúrò lórí rẹ, kí wọn náà lè sọ pé mò ń lọ sọ́run, mo ti kúrò ní ọ̀nà ọ̀run àpáàdì, mo ti wà ní ọ̀nà ọ̀run rere. Ìwọ náà nílò láti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ. Kí lo nílò láti ṣe? Mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pé ọ̀run àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀. Kò sọ pé Jésù Olúwa, dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi lónìí, sọ mí dọmọ rẹ. O ṣe tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi, ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Mo ní ìdánilójú pé tó o bá ṣe tí ọ̀rọ̀ Ọlọ́run sọ, ìwọ náà ní ìgbàlà, torí Bíbélì sọ wípé ẹnikẹ́ni tí ó bá pe orúkọ Olúwa la ó gbàlà. Tó bá jẹ́ pé o ti ṣe ìpinnu náà tó o sì fẹ́ ká mọ̀, jọ̀ọ́ pè wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0816 208 1344 0816 208 1344, tàbí ẹ tún lè pè wá lórí Glo number wa 0705 53 07492 0705 530 7492. Àlàáfíà fún ẹ ṣé. Nílé tiwa gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògbọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá.